do. Oh yeah. Shall we rest our feet? Shall we rest our feet? Let's open our mouth. You can say something. Don't say something. Let's begin to Don't say something there. Let's give it unto us, able to witness the wonderful thing like this. Let's appreciate Him for mercy. Praise the Lord. Let's begin to wave our hands. Let's appreciate our Maker. Let's give Him praise. Let's give Him honor. Let ká bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ wa sí bàbá yẹn pé Olúwa ṣé tí a gbẹ̀yìn màmá wa tẹ́lẹ̀ yóò ṣíwájú. Praise Him. Appreciate Him. Give Him all the glory. Give Him all the honor. He's worthy of all our praise. He's the Almighty Father, the King of glory, the I am that I am, the King of glory. You are worthy of all our praise. Thank you for today. Blessed be the name of the Lord. In Jesus' mighty name we are praying. Baba, 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 Baba. Ẹ ṣé o Baba. Ẹ ṣé o. Ẹ ṣé o Baba. Àwa dúpẹ́ Baba. Baba, Baba, Baba. Baba. Ẹ ṣé o. Ẹ ṣé, ẹ ṣé o. Ẹ ṣé o Baba. Ẹ ṣé o Baba. Hallelujah.
la la. I say, Father, to you, Lord. Be all the glory. You, Lord. You, Lord. Be all the honor. Be all the power and adoration forever. To you, Papa. Be all the glory. Be all the glory. Be all the honor. Be all the power and adoration forever. Oh, yeah, ìjọ mi lábàjọ́ fún bàbá. Àwọn tí Ìjọ mi ó bá lábàjọ́. Alẹ́ o, ilé ìpàdé ọba ńlá. Alágbára gíga. Ní ìjọ mi ní bàjọ́ fún bàbá. àwọn tí bàtà fún bàbá. Ìjọ mi lábàjọ́ fún ọlọ́run. Àwọn tí bàtà fún bàbá. Ìjọ mi lábàjọ́. Àwọn tí bàtà. Ìjọ mi lábàjọ́ fún ọlọ́run. Àwọn tí bàtà fún bàbá. Olúwa, 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 Ọlọ́run wa, ayérayé, arúgbó ọjọ́, ẹlẹ́rù ni bàbá mímọ́, 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 mímọ́. Wọ́n ní Olúwa, èmi náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, Olúwa, àwọn náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, 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 àwa náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, Olúwa, àwa náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run wa ò arúgbó ọjọ́, àwa náà wà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, Olúwa, àwa náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣé, ẹ ṣé, àwa náà láyọ̀ tẹ́ ń bá wa dúpẹ́. Ẹ ṣé, àwa náà láyọ̀ fẹ́ ń bá wa dúpẹ́. Àwọn ọmọ olókùn dẹ̀ máa mọ̀ tí wọ́n rí yẹn. Nípa ẹgbẹ̀yìn arúgbó yín. Ọlọ́run fún yẹ wà láyé wà láàyè. Mama is 86, am I right? Ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ mọ̀ ìyá wọn láti kékeré. Ṣùgbọ́n God has given you the grace for mama to reach that age and you are alive to witness today. Èmi náà wà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwa, Olúwa, èmi náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣé, èmi náà láyọ̀ tẹ́ bá mi dúpẹ́. Ẹ ṣé, láyọ̀ fẹ́ ń bá wa Dájú pé ẹgbẹ̀yìn arúgbó yín, pé ẹgbẹ̀yìn màmá ẹ wà láyé. Wọ́n ò ṣe lẹ́yìn yín. Ọlọ́run ó tó pọ̀ àbí kò sọ pé. Mo ní ẹ ṣé, èmi náà láyọ̀ tẹ́ ń bá mi dúpẹ́ sẹ́. Ẹ ṣé, láyọ̀ fẹ́ ń bá mi dúpẹ́. Mo dúpẹ́. Ẹ ṣé, àwa náà láyọ̀ tẹ́ ń bá wa dúpẹ́. Ẹ ṣé, àwa náà láyọ̀ fẹ́ ń bá wa dúpẹ́. Bóyá kábíyèsí o. Ẹ ṣé o. Ọ̀sẹ̀ tí nínú ọmọ báyìí. Ìjú ẹ̀dá. Bóyá náà bàbá fún bàbá yẹn. Mo ní kábíyèsí o. Ẹ ṣé o. Ọba mímọ́ ẹ máa ṣe o. Ẹ ṣé o. Olórí ayé àdúgbò o. Ẹ ṣé o. Ẹni bàbá o. Ògo, ẹ̀yin bàbá. Ìjú yàrá.
àpáta tó sọlé ayé ró. Mo máa fẹ́ wá mọ̀ fún ìwọ Olúwa. Bàbá tí mo gbọ́ yẹn wá bàyà ṣe báyìí. Pé kí bàbá yẹn kó ṣe kí ni? Ó yá. Mo máa fẹ́ wá mọ̀ fún ìwọ Olúwa. Ó yá gbẹ̀fún. Òun jó wá wò mú ìwọ Olúwa. Òun jó wá wò mú ìwọ Olúwa. Àwọn pẹ́ wá mú ìwọ àwọn ọmọ ológun yẹn wọ́n jó dáadáa. Ẹ jó dáadáa. Bóyá ẹ̀yin àyàn ẹ kọ́kọ́ bá dùdù fún wọn kán jó fún just 1 minute. Mẹ́mọ̀ pẹ̀yìn arúgbó mi. Ọmọ ọdún fẹ́ tó ń pẹ̀yìn arúgbó ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní orí ọ̀fẹ́ yẹn. Orí ọ̀fẹ́ ńlá lé ní. Àwọn pẹ̀ wá mú ìwà Olúwa. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.